ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí. ẹ jẹ́ máa kí wa wípé a kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun yìí. ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ láṣẹ Elédùmarè. àníró ń gbé sọnù bí òṣèbí ọmọ láàrin ọ̀sẹ̀ tá a wà yìí. wọn ò ní jí wa gbé tẹ̀bi tara wa. ìbànújẹ́ ó kéré ó tóbi kò níyà àti kó wa wá láṣẹ Elédùmarè. a kú dédé àkókò yìí. ẹ̀yin tẹ́ wà nílẹ̀ yìí ni tàbí ẹ̀yin tẹ́ wà lókè òkun pátápátá là ń kí yín wípé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ eré ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìdùnnú ọ̀sẹ̀ àlálùbáríkà òun náà ni yóò mọ wá láṣẹ Elédùmarè. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, oyè nẹ́kan ló kọ bàbá mi, olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí, ọmọ ara kíni mí màjọ mẹ́jọ mẹ́rún ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn. lásìkò tá a wà yìí àwọn tí mo fẹ́ jẹ́ ká jíròrò ó ti dàbẹ́ ní wípé ọ̀rọ̀ ti fògànà báyìí. tẹ́lẹ̀ rí là ń wò wípé èmi jù ọ́ ìwọ ojú mi, àárín Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni òrìṣà òun náà ló wà. ṣùgbọ́n ọ̀rọ̀ tìlú Ìbàdàn jẹyọ jáde. kódà ìkan lára àwọn ọba ìlú Ìbàdàn tí wọ́n jẹ́ aṣípa ìlú Ìbàdàn, lára àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ó sì ń jà rìnrìn jáde. ẹ mọ̀ pé wọn náà ni wọ́n sọ lọ́jọ́ kìíní àná wípé bí Olúwo bá wá sí ìlú Ìbàdàn àwọn pàṣẹ kí wọ́n na kábíyèsí ọba Olúwo. ìyẹn dúró bẹ́ẹ̀ àwọn géléńdé o. ṣùgbọ́n bàbá Aṣípa yìí sọ wípé Ìbàdàn wá láti wá máa pìtàn kítàn léè táwọn kan ń pa kiri, wípé ó sì pọn dandan wípé kí wọ́n máa rotéètì chairmanship láàrin Olúbàdàn Aláàfin Ọ̀yọ́ àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. níbẹ̀ wọ́n sọ díẹ̀ wípé Ìbàdàn kò kéré o nínú ìtàn Yorùbá, nítorí wípé Ọ̀yọ́ ò lè jagun, Ìbàdàn ni wọ́n máa ń rán ní lọ sí láti wá jagun fún wọn. ká sọ wípé bí Ìbàdàn ni olùgbàlà Ọ̀yọ́ òun náà ló ṣe rí. bẹ́ẹ̀ sì rèé wọ́n jiyàn wípé nítòótọ́ baálẹ̀ ni wọ́n ń jẹ ńbàdàn tẹ́lẹ̀, tó sì jẹ́ ọba Alẹ́ṣinlọ́yẹ́ ni wọ́n kọ́kọ́ jẹ Olúbàdàn àkọ́kọ́. ṣùgbọ́n ohun tó tún wá ṣe mí kàyéfì tí wọ́n sọ pẹ̀lú ìgboyà òun ni wípé wọ́n ní kábíyèsí Gbádéwọ̀lú Ládọjà, ọba Abdulrasheed Ládọjà tí ó gorí àpèrè kòpẹ́kòpẹ́ yìí, àwọn náà ni wọ́n máa jẹ́ first chairman tí ó jẹ́ Ọ̀yọ́ Council of Ọba, nítorí pé Ìbàdàn wọ́n lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n sì lẹ́nu. ọba ńlá sì ní ọba Ìbàdàn gẹ́gẹ́ bí kábíyèsí Aṣípa yìí tí mo ti wí. ẹ jẹ́ sáré fi àyè lẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn, nítorí pé ẹnu ọlọ́fà láti ń gbọ́ wípé mo ta. bẹ́ẹ̀ bá gbọ́ mo ta lẹ́nu wọn fúnra lára wọn, ẹ gbọ́
pẹ̀lú bí wọ́n ṣe fìgboyà sọ̀rọ̀ nígbà ń bi wọ́n léèrè pé Ọ̀yọ́ bíi bò Ọ̀yọ́ bíi bò bẹ́ẹ̀ bá fòjò pàṣẹ rẹ̀ tán kẹ́ wá kóńdó kẹ́ fi pa á. Ẹ jẹ́ gbé fọ́nrán fídíò yìí fún yín kí ẹ sì náà fàánà àti wò. Lórí ipò alága tàwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kí wọ́n máa pín o láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Àwọn èèyàn kan wá sọ pé Aláàfin ló yẹ ó máa jẹ́ alága láéláé o torí pé ẹ bá ní kí wọ́n máa pín láàrin àwọn tí Aláàfin gan àwọn baálẹ̀ tAláàfin sọdọba pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́. Wọ́n ní baálẹ̀ àwọn baálẹ̀ tAláàfin máa gbọ́ ìwọ ẹ̀yin náà ẹ máa wá tán Ìbàdàn káàkiri. òun la ìwà dọ́dọ̀ yín báyìí. Bẹ́ẹ̀ bá wá dọ́dọ̀ mi Ọ̀yọ́ máa wá bẹ́ Ìbàdàn lọ ogun ni àbí ò rí bẹ́ẹ̀. Ọpẹ́ Ìjàyè làbá bi léèrè ogun Ògúnmọ́lá ẹbí Ògúnmọ́lá níbẹ̀rẹ̀ ẹ bá lọ gbèjà Aláàfin ni torí jagunjagun Ìbàdàn gbogbo ètò ń pariwo káàkiri tẹ̀wọ̀n àwọn onírú ẹ̀ fi ṣe ká wá sọ pé rọba tó àjọba lọ́dọ̀ wa yìí progress ìlú ni ọmọ wa báwo làwọn ọmọ wa ò ṣe ní máa rìnrìn kúrìn báwo wọn ò ṣe rí ṣẹ́ṣe nǹkan kan ètí Ládọjà ọmọ wa nù o n táwa bẹ̀ sí pé kó ṣe fáwa nìyẹn ó sì ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ n tó ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ yóò sì ṣe é. Ṣé pé pínpín náà láàmú pín alága lọ́balọ́ba yìí. Alága lọ́ba Ìbàdàn ní ọkọ̀ jẹ Ìbàdàn ló lórí àwọn yòókù. Olórí ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni. Ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ. Ọ̀yọ́ ní sùúrù ẹgbọ́ ọba bá pàṣẹ kẹrẹ kọ́ ẹ tó lẹ́lẹ́ ẹ tó fi gínà ẹsẹ̀ kẹrẹ. Kí náà wí kí náà ń sọ gbogbo èèyàn oko tó bá wu ni là jẹ́ lẹ́yìn òde. Wọ́n mọ̀ láwọn lè gbé àdé pé àwọn bí ìránṣẹ́ àwọn jagunjagun mi ni wọ́n pè Ìbàdàn gbà. Wọ́n pè Ìbàdàn wo àwọn òní àwọn ọ̀sọ̀tàn sọ gbọ́ ta lọ́kọ̀jọ́ Olúbàdàn ní Ìbàdàn. Ta ló kọ jẹ́. Alẹ́sìnlọ́yẹ́. Ọba Abbas Alẹ́sìnlọ́yẹ́. Bẹ́ẹ̀ ni. Nígbà tí ó fi tọ́ bá agbo Olúbàdàn yẹn lóòótọ́ baálẹ̀ ẹ máa jẹ baálẹ̀ wọ́n á jẹ balógun nǹkan. Bàbá ń lọ́kọ̀ọ̀kọ́ ni pé ọmọ mélòó ló bí tó ń kó Olúbàdàn lọ́ọ̀kú ilé mélòó ló kọ́ tó ń kó Olúbàdàn lọ́ọ̀kú aya mélòó ló ní tó ń kó Olúbàdàn lọ́ọ̀kú wọn èkì Olúbàdàn lọ́ọ̀kú ẹ bá máa tá a bá ní ká máa sọ̀tàn àwa ò ní ìdí ìtàn láti sọ Ìbàdàn ju wípé gbogbo ọmọ Ìbàdàn kí wọ́n make progress sílùú Ìbàdàn. Bí Ìbàdàn ó ṣe tún bó ṣe ń gbòòrò sí kí iléeṣẹ́ táwọn ọmọ wa tí wọ́n ti máa ṣiṣẹ́ tí wọ́n máa rí jẹ tí wọ́n máa rí mu kó máa wáyé. A sì mọ̀ pé industrial man ni Adéwọ̀lú Ládọjà yóò mú iléeṣẹ́ oríṣiríṣi wá táwọn ọmọ wọn máa ṣiṣẹ́ tí wọn ò ní kàn máa rìn káàkiri lásán tọkùnrin tóbìnrin. Òun náà lẹ ti gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí yìí ọba tí wọ́n jẹ́ aṣípalẹ̀ Ìbàdàn. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọbẹ̀ igun aláre. This is not the issue of bloggers or no bloggers. It's the issue of kékulé gbọ́ kó sọ fún toko kádùn ó gbọ́ kó rò fowó bẹ̀. Wípé ṣe gbọ́ ohun tí bàbá yìí wí ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó ń dẹ̀sọ̀. Ká máa gbáradì sílẹ̀ fún un. Débi wípé we won't find it funny or we won't find it wípé bákan. Pẹ̀lú ìgboyà ni wọ́n sọ wípé Olúbàdàn tí ń bọ̀ yìí nǹkan ni ó kọ́kọ́ jẹ. Nítorí pé wọ́n ní Ìbàdàn kó ipa tó pọ̀ nínú ìrìn àjò àwọn Ọ̀yọ́. Ẹ wá já jókòó Ọ̀yọ́ lónìí Ọ̀yọ́ lọ́la. Bàbá yìí sọ ọ̀rọ̀ kan wípé àwọn òṣètàn àti máa jókòó àti máa pàtàn kan. Báwọn kan bá fẹ́ mọ̀ nípa àtàn Ìbàdàn kán máa bọ̀ ń bàdàn.
kí wọ́n wá wo ipa tí Ìbàdàn kó wọ́n sì rí ipa tí Ìbàdàn kó. Ibẹ̀ láti gbọ́dọ̀ jáwọ́ láti máa sọ wípé bítàn kan ṣe rí rè bítàn kan ṣe rí rè wọ́n tún sọ ọ̀rọ̀ kan tẹ́ bá gbàgbé o wọ́n ní ọba tí àwọn fẹ́ yìí ọba tí ó máa gbájúmọ́ ẹ̀ lọ síwájú ni kì í ṣe ọba tí ó máa wò wípé nǹkan báyìí ọba tí ó gbájúmọ́ ẹ̀ lọ síwájú tó ti ń ṣe bọ̀ náà ni tí ó tún máa tẹ̀síwájú àti mọ̀ ṣe. Ẹ máa dẹ́gbà pé ìròyìn gbé jáde pé kábíyèsí ti ṣèlérí pé lẹ́yìn ìgbà tí àwọn bá ti ṣe ayẹyẹ ìgbàdé tán àwọn ó lọ sí ilé ẹ̀kọ́ girama ilé tí àwọn ti ṣe tán láti lọ kọ́ wọn ní ẹ̀kọ́ ṣe physics àti mathematics àti ẹ̀kọ́ kan tó ṣàfipé mẹ́ta. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin ọmọ Kóòtù Òjíire àkókò tó láti bá ara wa sọ̀rọ̀ ìjíròrò dáadáa lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba àwọn tí wọ́n sì ń tẹ̀síwájú àti máa pìtàn we don't need it again. A nílò ìtàn kankan o ìtàn tẹ́ ẹ fi dà wá lórí rí ti tó ìtàn tẹ́ ẹ fi ṣì wá lọ́nà ti tó àmọ́ èyí tó ń jẹ́ òótọ́ ń bẹ àti tí wọ́n tó wà nínú ìwé àpilẹ̀kọ èyí tó kọ àti tó jẹ́ pé àwọn èèyàn sọ ni àmọ́ èyí tó jẹ́ òótọ́ ń bẹ mọ́. Ẹ má sọ̀tàn fún wa mọ́ ẹ jẹ́ ká máa gbájúmọ́ báwo la ṣe fẹ́ lọ síwájú báwo la ṣe fẹ́ lọ síwájú ní ilẹ̀ Kóòtù Òjíire nílẹ̀ Yorùbá yìí. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi òyìn nẹ́kan ló kọ bàbá mi olómi ẹgbọ́n lọ́wọ́ èèyàn pè mí ọmọ ara kẹni mímọ̀ jọ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kan kì í sinmi ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ ọ̀sẹ̀ rere náà ló máa jẹ́ fún wa láṣìlẹ̀ ìdìbò àlè títí dìgbà tá a fi pàdé ó dàbọ̀.